Ọlọ́run nìkan ló ní dédé. Ẹ fọlọ́run lẹ̀ ẹ̀yin èèyàn mọ̀ ń pa ẹ̀. Ṣé rí nǹkan tí mò ń try láti sọ ni Ọlọ́run ní ká má ṣe ṣèdájọ́ anybody. Kó má bàa dá wa lẹ́jọ́. So and I will not sọ pé torí tèmi bóyá mi ń ṣe nǹkan kan kí n wá ní gbogbo ọkùnrin ò kí ń ṣe àbí bóyá mò ń ṣe nǹkan kan kí n wá ní gbogbo ọkùnrin ló ń ṣe. I understand. So that ọ̀rọ̀ pé all men cheat. Ó máa mi sọ pé mi o kẹ má rò pé bóyá mo fẹ́ yọra mi láàrin èrò. Ẹ wà láàrin wọn. But ó máa lọ́kùnrin náà tí ò ní cheat. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Ó dẹ̀ máa lóbìnrin tí ò ní cheat. Okay. Ó máa ní. Tí mo sọ ó máa wà. Mi sọ pé mi o kẹ má sọ pé bóyá mo pọ́nra mi léjù. But ó máa wà ọkùnrin tí ò ní cheat tó yẹ pé látijọ́ tó ti marry tó ti fẹ́ ìyàwó ẹ̀ sílé kò cheat on ìyàwó ẹ̀ wọ́n wà obìnrin náà dẹ̀ wà. ṣe ni girlfriend. mi mọ̀. wọ́n láwọn ọmọ it is better to be safe than sorry wọ́n láwọn ọmọ so in case if you are the wọ́n láwọn ọmọ láwọn ọmọ. mi ò dáhùn. ẹ dáhùn ẹ̀yin ẹ̀ mọ̀ ẹ̀yin kẹ̀ ló bọ̀dá wa lè sọ tuntun bẹ́ẹ̀. mi ní girlfriend mo lọ àwọn ọ̀rẹ́ obìnrin tájọ máa ń sọ̀rọ̀. irú kọ̀ńténà ò lè láìpẹ́. irú tí yìí. irú kọ̀ńténà tèmi báyìí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ bá wa fi kalẹ̀ sí àwa la máa wá ẹ̀yin náà la máa bá tẹ́yìn ò bá bá wa wò kí la ṣe máa ṣe ìfẹ́ yẹn àti ìrẹ́pọ̀ yẹn òun náà ló ń jẹ́ kí iṣẹ́ yìí kó máa tẹ̀síwájú má dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa wo ètò yìí lọ́lọ́kan òjọ̀kan tí ẹ dẹ̀ ń kan sára sí wa ẹ̀yin gangan lè jìkà tí ẹ jẹ́ káṣọ kó yẹ lọ́rùn wa lórí ètò lẹ́nìí àlejò tí mo gbé wá fún wa òdú ni wọ́n wọn ìṣá ìmọ̀fólókò ká tó ka first 20 actors àborúkọ wọn nú ẹ̀ iṣẹ́ yìí dẹ̀rẹ̀ ó ti pẹ́ tán ti yàn án láàyò tán ti ń ṣe tá a dẹ̀ gborúkọ wọn nídìí ìbàjẹ́ ẹ̀yin wa lórí ètò Oyinmomo inú mi dùn láti ṣe àfihàn àlejò mi arákùnrin Adéwálé Sànúsí ṣe ìwà dáadáa sá. kí ló dé owó ẹyọ ní steez lẹ́kọ̀ọ́ wa bá mi lálejò lẹ́ni steez day composure day everything 100 ọmọlúwàbí gan day. bọ̀dá Wálé báwo lẹ ṣe ń ṣe torúkọ yìí ò ti fi yẹ rẹ̀ tẹ́ ẹ fi sí lára àwọn tó máa ní bọ̀dá Wálé tó bá ti ní kó wá pàdé ohun 202 tó o bá ti lọ kò fún ẹ níṣẹ́ nìyẹn o. First, I'm a management student. Wọ́n dẹ̀ kọ́ wa bí a ṣe make use time. So second, ọmọ òrukàn ni mí. So ẹni tó bá rántí ibi tó ti bẹ̀rẹ̀, tó rántí bó ṣe ṣẹ̀ wá, kò ní ṣì wá wò. A jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn tó ń ṣe bálabàla wọn rántí lé. Ó possible. Background matter gan. Láyé ẹ̀dá. Ẹja wa jẹ́ ká wá lọ background yẹn, ká wá tibẹ̀ yẹn kọ́ ilé yìí. Ṣé àwọn pé background yẹn náà ibi foundation ni. Ẹja lọ foundation yín. Níbo lẹ ti ṣe, níbo la bí yín sí, àwọn iléèwé wo lẹ lọ, báwo lẹ ṣe dùn ní tíátà. Okay. Orúkọ mi ni Ọmọọba Mutiu Adéwálé Sànúsí Àìdì. Àwọn fọ́fadà mi ló máa ń jẹ Olúkàrẹ́ of Ìkàrẹ́. Ìkàrẹ́ Àkókó. Ní Ìkàrẹ́ Àkókó. Ìtàn mi kò straight bíi ti ìtàn mi is uncommon ìtàn. Mo bẹ̀rẹ̀ primary school ní St. Stephen Ìkàrẹ́. After primary 2, daddy mi relocate wa lọ sí Ìlọrin. Mo continue New Era Nursery Primary School Ìlọrin. So from there, daddy mi tún kú after some years. A padà wá sí Ìkàrẹ́. Mo complete primary education mi. Victory College Ìkàrẹ́ Àkókó náà ni mo lọ. Mo continue. Mo lọ sí Federal College of Education Zaria. But torí ìbẹ̀rù kí n má di teacher, mo sá kúrò ńbẹ̀ after 2 years. Tó yẹ kí n kàn parí ọdún kan tó kù kí n di NC. Mo padà wá sí Federal Poly Ọ̀fà.
mi rí ọ̀tọ̀ mi sọ́nà. So at least èèyàn kan náà wà tájọ jẹ́ ND classmate, even my group láàrin Tẹríba Toríṣe àjọṣe ND ní the same is my class, he was my classmate then. So mo dẹ̀ tún ṣe àwọn professional exams lóríṣiríṣi pé kí n tiẹ̀ ṣiṣẹ́ because èmi personally láti primary school lèmi ti ń act but èmi ò rí as iṣẹ́ mo rí as hobby. Ó wù mí kí n kàn máa di tie kí n mo corporate world. So but primary school ní superstar ní mi gbogbo adájọ́ lọ St James's wọ́n mọ̀ pé tá bá fẹ́ ṣe show mo wà lára àwọn tó máa ń gbé sórí mọ́tò pé ẹ wá wéré wá o. So Victory College nígbà tí mo wà ń bẹ̀ náà a ṣe theatre. So ìgbà tó dẹ̀ di around 1989-90 I form group ní Victory College a stage Òkìtì Ọ̀gán èmi mo ṣe kábíyèsí inú ẹ̀ all over the local government láti ṣeré tí wọ́n fowó wà Mount Carmel Ako Grams. So but mo join group after then but mi ráyè farasí group yẹn because ìyá mi fẹ́ kí n kàwé. So mo dẹ̀ wá lọ mo admission gbogbo ẹ̀bẹ̀ yẹn gbúgbúrú gbàtà ṣe tán náà mo wà too ambitious torí mo rántí ìyà tó jẹ mí nígbà tí dáàdì mi kú gbogbo ẹ̀bẹ̀ yẹn. So mo fẹ́ travel ẹ̀dẹ̀ mọ àwọn tó wà ń sọ pé tẹ̀bá kan ti dé Benin Republic ẹ̀kọ́ máa yọ sí Togo from Togo Abidjan from kíníkọ̀ ẹ̀kọ́ máa dé Spain ni mo yẹ kó sọ́wọ́ ìkànnì yẹn. So mo ṣá lọ aṣáda Abidjan ibẹ̀ látakú sí wọ́n ní ṣípù máa dé ṣípù ṣáàdé bọ̀rọ̀ bá ṣe tẹpa sábìjàn díẹ̀ nìyẹn. Wọ́n á lọ́jọ́ kan mo lọ gẹrun nílé bábà mo kàn rí bọ̀bọ̀ kan tó ń kewì ni mo wá pé ṣáwọn onítìátà tún wà ń lu ìlàbìjàn náà ni. Around 96 or 97 mo á ní ẹ̀yin Abidjan ọlọ́run tẹ́ta wà àwọn tí ẹ̀ ní group mo ní àjáde bẹ̀ mo ṣe join wọn nìyẹn. L'Abidjan Aditúláyé theatre group around 97. So ibẹ̀ yẹn ni mo lè sọ pé mo ti wá bẹ̀rẹ̀ as a mature person nídìí theatre ṣùgbọ́n láti kékeré ni mo ti ń ṣe theatre. So mo dẹ̀ wá ń bẹ̀ gbà tí wọ́n dé wọ́n rí pé àbọ̀bọ̀ yìí kíákíá wọ́n ti fi mí sí role a ṣe fíìmù kan gbà yẹn wọ́n sì ń di àbámọ̀ mo wà nú ẹ̀mí gan ni mo ṣọ̀rẹ́ olówó nú ẹ̀. So ìjà ṣàwá ṣẹlẹ̀ pé nígbà tí owó dé ta ṣe launching ẹni tó jẹ chairman kò rákàntì ṣe báwọn tó kù ṣe wá bá mi ní pé ìwọ gan tún mọṣọ fẹ́ mọṣẹ́ ìjù wa lọ fẹ́ lẹ jẹ́ ká dá group ńlẹ̀ àdá Glory Entertainment ńlẹ̀ tí mo jẹ́ chairman ẹ̀. So mo dẹ̀ rò pé mo dé level deputy governor old ANTP l'Abidjan mọ́ mi wá fún mi pressure pé kí ló ń ṣe l'Abidjan ó ló fẹ́ lọ lóyìnbó orí lóyìnbó lọ padà sílé even kó jẹ́ tíátà yìí ló fẹ́ ṣe bọ́fọ́ kan tó ti jáde lẹ́yìn Saheed Balogun sí wọ́n pè lákẹ́ ọláìyá mo mọ̀ pé ó lè ṣe padà sílé ìwọ náà máa bọ̀ mọ́ mi ṣáà fún mi pressure. Mo ṣe dára Nàìjíríà padà nìyẹn. Ìyá lára ọmọ. Yes pé mo fẹ́ máa rí ẹ lórí screen sẹ́ẹ̀ so mọ́ èmi really encourage mi gan ó kàn wá dùn mí pé by the time tèmi gan wá dẹ̀ tí wọ́n ti ẹ̀ ń fi kọ́bọ̀kọ́bọ̀ ń pè ìyá ti kú. Ó máa ń dùn mí gan. So mo ṣe wá sí Nàìjíríà nìyẹn. Then ìgbà tí mo jẹ́ deputy governor tí mo dẹ̀ jẹ́ chairman Glory Entertainment at least lára àwọn product Glory Entertainment wọ́n ti present governor Tampa ní Côte d'Ivoire ọmọ group yẹn ni ẹni tó ṣe kó tó ṣe kì í ṣe ọmọ group ẹni tó kọ́kọ́ ṣe founding governor wọn ọmọ group mi they are all my friends that were together there but Ọlọ́run kan fi mi ṣe leader but ọ̀rẹ́ ni wá. So gbà tí gbà yẹn ó ṣe ọmọ bánkẹ́ wá sábìjàn so èmi dẹ̀ ń ṣiṣẹ́ lábìjàn mò ń ṣiṣẹ́ tíṣà mi ráyè lọ so wọ́n gba nọ́mbà ẹ̀ so bẹ́ẹ̀ nǹkan ṣe dé Nàìjíríà tí mo fẹ́ link up mo kàn pé òṣì ọmọ bánkẹ́ ó gbọ́n mẹ́ni tó ń pè wọ́n torí kò rí mi mo á ní chairman àwọn onítìátà tó wá sábìjàn wá ní òkè mo ní mo fẹ́ join theatre ní Nàìjíríà ó wá ní òun ò ní group o òun náà ṣì ń jama ni o but màá fún yín ní nọ́mbà Yinka Quadri màá dẹ̀ fún yín ní nọ́mbà Muka yìí wù mí ó fún mi ní nọ́mbà mo pé Yinka Quadri wọn ò gbé call mo ṣe pé Muka ó gbé call so àpàdé lẹ́ẹ̀ tvh mo dẹ̀ ṣàlàyé gbogbo ìrìn àjò mi fún ọ wà ní no problem pé mo lè wá join rè yìí wù mí kọkọs pé òun lásùn rè Muka rè wọ́n fi rè wọ́n wà ń bẹ̀ pé màá rí tèmi ṣe so mo ṣe join Muka rè nìyẹn and ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ sí practice dáadáa sí because àìmọye àwọn nǹkan tí mi ò mọ̀ tó jẹ́ pé ńbẹ̀ náà ni mo ṣe ti wá kọ́ tí mo mọ̀ mo dẹ̀ gbà yọ̀ǹda formally bó ti jẹ́ pé mo ti láwọn ọ̀gá
lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ṣùgbọ́n mo rí apàṣẹ tó á lè as official ọ̀gá mi nínú iṣẹ́ tíátà torí pé òun ló fún mi ní opportunity láti play ní highest level. Ṣé gbogbo ìrìn àjò yẹn láti ọ̀dọ̀ Muka ló bá yín dé Abeokuta bí ìgbà tẹ́ lọ gba lé sábẹ́òkúta tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé lábẹ́òkúta lẹ wá mú ti Abeokuta wọlé? No. Nǹkan ló ṣẹlẹ̀ rí. Theatre is part of me. Gbogbo kò sí tí mo rántí pé ní 1981 èmi lọmọdé àkọ́kọ́ tó pa àlọ́ àpamọ̀ kí leléyìí o kíní kan gbogbo ẹyẹ mi kò bọ́mọ̀ mi kò mí ẹyẹ oko mo rántí pé èmi ni mo pa ní Kwara Radio so láti ilẹ̀ gbogbo mo ṣe máa ń trace mi mo máa ń bá theatre lẹ́gbẹ̀ẹ́ mi bọ́ èmi ò really rí as iṣẹ́ so ìgbà tí mo bẹ̀rẹ̀ sí practice on my own for years mo níṣẹ́ mi tí mo ń ṣe mo ń gba contract ní Nigerian bureaus so mo aláwọn issue kan gbà yẹn financial issue ìyàwó èlé má rówó san kìíní yẹn ṣàpọ̀ gan so mo láti yẹra nígbà tí pẹ́yàn pọ̀ pé ó bẹ́tà kí n yẹra so mo yẹra so gbà tí mo yẹra mo lọ sí Togo mo lò like 1 year ń bẹ̀ but gbogbo nǹkan tí mo ń ṣe ń bẹ̀ kò tí má kàn kọjá tí má láwọn èèyàn tó ń wo Yorùbá movie báyà tó ń wo inú wa máa bí mi wá lọ́jọ́ kan mo lọ church on Sunday pastor wa preach èmi ló bá sọ̀rọ̀ ǹjọ́ yẹn ó ní àwọn èèyàn kan wà tó kó wọ́n wà nílùú wọ́n ń ṣe nǹkan tí wọn Ọlọ́run ò fi rán wọn ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ ṣe yẹn wọ́n ń yọ wọ́n lẹ́nu bọ̀ wọn ọ̀gbọ́n Ọlọ́run ó wá dàbí pé mi gangan ló bá wí lẹ́ni sọ́ọ̀bù yẹn ọjọ́ yẹn ìjọ́ kejì mo kàn decide pé wọ́n padà sí Nàìjíríà ni so mo wá wò pé kí n má wá sí Èkó ni mo ti ń practice tẹ́lẹ̀ pẹ̀lú àwọn Mukari mo tún kúrò lọ́dọ̀ àwọn Mukari mo tún dá wà táwọn èèyàn mọ̀ mi tó ń pè mí síṣẹ́ lẹ́kọ̀ọ́ tí mi ò sí ní group Mukari mọ́ mo wà lọ́dọ̀ wọn gbà kan mo ṣe ìyànda mo dá wà as Wale Sanusi film production tí mo dẹ̀ tún ti produce gan lórí production yẹn but mo wá pé don't let me come to Lagos mo wá pé jẹ́ kí n lọ sí Abeokuta so mo ṣe di ara Abeokuta nìyẹn so gbà tí mo wá dá Abeokuta mo wá farabalẹ̀ pé àwọn kan wá wà nígbà tí mo wà ní group Mukari yẹn tí wọ́n jẹ́ àwọn tá a jọ wà pọ̀ nígbà yẹn people like Wumi Ajiboye Ọmọbọ̀tí Lizzy Da Silva all of them like that tó jẹ́ àwọn àbúrò mi dáadáa wọ́n wà náà so mo kàn wá pé mo rí Wumi tó ti ń crop up l'Abeokuta so mo wá dúró mo ṣe máa ń jáde l'Abeokuta àwọn ọmọ ráwọn ní fíìmù wọ́n fẹ́ kí n dàpọ̀ mọ́ wọn ṣùgbọ́n mo lọ́n títí bá rí Wumi Ajiboye as God will have it ọ̀dọ̀ àbúrò mi tí mo dé sí l'Abeokuta ọjọ́ kan mo kàn wá wájú ta ni mo ṣe rí Wumi tó ń kọjá ní àṣẹ street kan lájọ wà. tọ ibi tá fẹ́ gbé obì sí. mo ṣe ní bọ̀dá Wálé kíní kan Wumi ó wà ní oyún gbà yẹn àṣà sọ̀rọ̀ kíní kan kí ló ṣẹlẹ̀ mí rí mo ní mo travel mo tún ti ṣẹ̀ dé ni mo ní mo tẹ̀ ti fẹ́ link up mo ṣáà pé màá rí ẹjọ́ kan mi ní nọ́mbà wá ní kíní kan àṣà link up so Wumi òun ni Ọlọ́run fi ṣe gàrí tíra mi l'Abeokuta òun ló link me up pé okay mo fẹ́ join group mo fẹ́ join caucus wá ní okay igi àlọ́yè wà kí n join wọn kíní kan mo dẹ̀ débẹ̀ àwọn Káyọ̀dé Akédínà Ṣẹ́gun Ògúngbè all of them wọ́n ti mọ̀ mí wọ́n ti máa ń rí mi nínú fíìmù tẹ́lẹ̀ so mi need the introduction much wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n dẹ̀ ṣe dáadáa fún mi so ìrìn àjò ayé mi nínú tíátà ò pé ìrìn àjò yẹn lè púpọ̀ gidi. téèyàn ò bá dárúkọ Abeokuta kò pé o. kò pé because mo fẹ́ lè sọ pé Abeokuta ni ó wá tẹ ojú yẹn. It's my promised land in my career. lára. I tag Abeokuta as my promised land torí ibẹ̀ gan làwọn àṣírí torí gbogbo àti mo ń practice náà tí mo ń act mo ṣe ń ṣe àwọn nǹkan míì so mi fún acting 100%. Mo ṣe ń ní àwọn pàṣẹ yẹn mo gbà mo dé Abeokuta mo wájú mo wẹ̀yìn mo rí pé acting àfi kí n kọjú sí gbogbo nǹkan tó bá dì mọ́ so Abeokuta ni mo ti lè boast fọwọ́ sọ̀yà pé I'm a production manager qualified I'm a production coordinator qualified I'm a script writer qualified because kò sí bí èèyàn ṣe máa bá Ṣẹ́gun Ògúngbèrìn téyàn tẹ̀ ní kọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ so Ṣẹ́gun náà ṣe púpọ̀ nínú kàríà mi.
lórí òkè òun pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bí wá sí o ibẹ̀ la gbé tán máa dàgbà o okay ẹ̀yin tAbẹ́òkúta this is where we add honey to the spice of life ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín ọmọ ọba Wálé Sànúsí la gbà lálejò lórí ètò lẹ́ni Wálé Sànúsí kan Abẹ́òkúta kan ni ẹ wá jẹ́ ká wo ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn ará Abẹ́òkúta a rí pé Abẹ́òkúta ti jẹ́ ìkan lára àwọn gbòógì igi àràbà tó di entertainment àti movie world tó dì mú báwo lẹ ṣe ń ṣe l'Abẹ́òkúta torí àìsábà gbọ́ pé àwọn ará Abẹ́òkúta jà ṣé fẹ́ẹ́ yẹn náà ni àbí ẹ kò ti nípinnu pé nǹkan kan tó bá ṣẹlẹ̀ ṣá àmọ́ àmọ́ ní ìjẹ nílé. kò síbi tí ìjà ò sí gbogbo ibi tí ìṣèbá wà ìjà bá wà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìjà kan máa wà tó jẹ́ pé ìjà family ṣe máa parí ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ Abẹ́òkúta tí mo ṣe ń sọ gbogbo ẹ̀ mi ọ̀dẹ̀ ni mí tí n bá sọ pé kò séèyàn tí pé wọn ní réèyàn tí ò fẹ́ràn mi ọ̀dẹ̀ ni mí tí máa sọ pé kò séèyàn mo lè fẹ́ràn gbogbo èèyàn bọ̀ wá láwọn tí mo súnmọ́ tá máa súnmọ́ra jura lọ ṣùgbọ́n nǹkan tí mo rí lọ́rọ̀ àwọn Abẹ́òkúta ni pé wọ́n ti ní spirit of concerted effort láti ilẹ̀ àgbájọwọ́ so wọ́n máa ń bákàrà wọn from little fund wọ́n máa mú nǹkan tó dáa jáde ńbẹ̀ and I'm saying it to you today one of the best actors wọ́n wà l'Abẹ́òkúta wọ́n mọ̀ act wọ́n mójútó ṣẹ́ nínú nǹkan tí ò tiẹ̀ relevant wọ́n á dẹ̀ mú nǹkan kan tó relevant jáde I learn it there so mo kọ̀ rò pé Ọlọ́run kàn fún wọn ni ṣé you understand ẹni wọ́n jọ ń tora wọn náà láti ilẹ̀ ní so spirit yẹn náà kò ní jẹ́ kí wọ́n jà tẹ́ bá wo movie wa náà ń sìn most movie ń sìn Abẹ́òkúta náà ti ń shoot ẹ̀ now most people wọ́n prefer kan lọ Abẹ́òkúta because ó wà peaceful kò sọ́mọ ta tó máa yọ ẹ́ lẹ́nu kò sígbà tó bá rẹ̀ ti dé tó bá ti ṣẹ̀tọ́ ẹ wọ́n máa fún ẹ láyè kó ṣe nǹkan tí o fẹ́ ṣe wọ́n discriminate wọ́n ríyàn àlejò ní ẹ má fún láyè wọ́n á ṣe but gbogbo èèyàn kọ́ ló máa fẹ́ràn èèyàn gbogbo yín dẹ̀ kọ́ lẹ máa fẹ́ràn ara yín lóòótọ́ ṣé you understand bọ́lọ̀ ń ṣe dálé ayé ni ṣùgbọ́n téèyàn bá ti mọ̀wà fún níwà wọ́n ní mọ̀wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́jọ́ rẹ̀ so mo rò pé wọ́n mọra wọ́n dẹ̀ mọ bọ́n ṣe ọ̀rá ń ṣe wọ́n dẹ̀ believe pé àwọn ò léèyàn Ọlọ́run làwọn ní àwọn dẹ̀ ní talent wọ́n dẹ̀ fẹ́ káyé gbóhùn wọn so wọ́n gbọ́dọ̀ cooperate láti push talent wọn jáde. tó ẹ wá jẹ́ ká wò lẹ́nu pé a ti rí díẹ̀ lára Wálé Sànúsí lẹ́nu iṣẹ́ ẹ wá jẹ́ ká wò Wálé Sànúsí nínú ilé gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí bàbá torí pé mo mọ̀ wípé oníròyìn journalist lẹ́fẹ̀ níyàwó báwo lẹ ṣe manage torí àwọn náà iṣẹ́ yìí náà ni ó máa demand time ṣó ti láwọn ìgbà kan tẹ́yìn gan paṣẹ jẹ pé ó dà jẹ́ kí mi dúró táwọn ọmọ kí wọ́n lè lọ àbí kí láwọn concession tẹ̀ ní fúnra yín. Naturally mi kò sí obìnrin tó bá fẹ́ mi tí ò ní gbádùn mi mi ò advertise ara mi o láti ilẹ̀ mi wá mo máa understand èèyàn nínú ẹ̀bùn tọ́lọ́run fún mi ni pé ẹ̀bùn character analysis ká meet èèyàn láàrin ìṣẹ́jú méjì nsìn ká má sọ̀rọ̀ ká kàn máa wo ẹni yẹn kó dẹ̀ dọ̀là kan béèrè nípa ẹni yẹn ká dẹ̀ lè sọ èmi gan ọmọ bó ṣe máa ń ṣẹlẹ̀ sí mi so ìyẹn help me ní relationship nílé náà so irú ìyàwó mi ń sìn èèyàn kan tí Ọlọ́run fún lẹ́bùn tó fẹ́ràn iṣẹ́ ẹ̀ ni very disciplined lady yeah so and àtìgbà tí mo ti pàdé ẹ̀ lóòótọ́ gbà mí wà èèyàn á ní ups and down but Ọlọ́run prepare fún mi ni. tí yín gangan lẹ mú. bẹ́ẹ̀ni bó tilẹ̀ jẹ́ pé mo ti láwọn ìrìn àjò kan kí n tó pàdé but mo believe pé Ọlọ́run reserve ẹ̀ fún mi ni so understanding yẹn wà mi ìrántí mi rírí mi ti ẹ̀ rántí bóyá ti ẹ̀ jàrí so gbogbo wa dẹ̀ ń ṣiṣẹ́ ilé àárọ̀ gbogbo tíyàwó mi bá bímọ mi máa ro àmàlà máa ṣe ọbẹ̀ ewédú tó dáa èmi máa gbé lọ sí hospital lọ́ba so èèyàn tó lè ro màlà tó lè ro sẹ̀mó tó lè gùnyàn Christmas mo ń sìn tí mo ti ní èjì díẹ̀ ni mi ń ṣe mọ́ bóyá láti bí 4 years ago sílẹ̀ ni mi ò ṣe mọ́ tẹ́lẹ̀ fún Christmas èmi máa gúnyán tí wọ́n máa pín fún gbogbo àwọn neighbors mi ládùúgbò láàárọ̀ mi train ìkàrẹ́ boy ilẹ̀ ń ṣọ́ máa lè tó máa gúnyán ṣé yọ̀nà so pé èèyàn fẹ́ ṣiṣẹ́ ilé èèyàn fẹ́ dúró tọmọ èèyàn míì tí ẹ ríro nǹkan tó wà important fún mi ni pé kíyàwó mi àti mi ká understand ara wa
you don't understand, ká understand ara wa, ká fẹ́ràn ara wa, ká dẹ̀ wo pé kí ni torí nǹkan tèmi lack kì í ṣe ìgbéraga. Gbogbo schools tí mo gbà kọjá àwọn tí mo bá lọ primary schools ní wọ́n mọ̀ pé I'm one of the wọn ò lè mú yàn méjì kan tó mú mi very brilliant but kí ni mo lack ni pé single mother ló train mi. So àwọn steps kan gbà tó padà affect life mi lẹ́ni tí mi ò pray kó affect life àwọn ọmọ mi tó jẹ́ pé ká ní pé bàbá mi wà wọ́n á curb mi ó tí tó ní girlfriend ibo ló ń lọ interest níbo ó yẹ kó gbé ìwé ẹ̀ ní. Ṣé you understand? Nígbà tí mi wà secondary school tèmi ti jáde èmi ni mo lead everybody ẹni tó tẹ̀lé mi ní school ká ní pé mo ṣe second ẹni yẹn bóyá 40 ló ṣe ẹni tí mo lọ ṣe 40 ń sìn big man ń sìn ní oil company o. Wow. You understand what I'm talking? But bí mo ṣe ń lọ ni mo ń ṣeré sí torí pé kò sí èèyàn tó máa sọ pé tí ò bá yẹ pé gbìyànjú léèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ ọ̀ máa léèyàn ṣe máa lọ sí NC tó ti máa lo 2 sections tó ti máa ṣe teaching practice ní Chindis Girls School ní Kaduna tó wá kú just 1 year kó gba certificate kó wá lóhun ò ṣe mọ́. Ó máa ń jẹ́ nǹkan tó tí n bá padà ro ẹ̀yìn àwọn ìgbésẹ̀ kan wà tí mo ti gbé tó máa ń dùn mí pé bí mo ṣe dáa tó yìí tọ́lọ́run ṣe fún mi grace tó bá tún wá jẹ́ pé mo réyàn lẹ́gbẹ̀ẹ́ mi tó fún mi ní iron hand tó gbá mi lórí tó don't do that kí ni kan. Iron hand tẹ́ sọ yìí ó ló máa jẹ́ kí n béèrè pé láyé ìsìn àrí pé àwọn Nigerian men wà kí n lo òyìnbó pé wọ́n ti throw caution to the wind because nígbà tá à ń dàgbà wọn lóbìnrin lónílé àwọn nísìn tí mo ti dàgbà mo mọ̀ pọ́kùnrin lónílé tí ilé bá máa dà tí ò bá ní dà ọwọ́ ọkùnrin ló wà. Kí lẹ lè sọ nípa ọ̀rọ̀ yìí bí àmọ̀ràn fáwọn ọkùnrin gẹ́gẹ́ pé ọkùnrin lẹ́yìn náà pé ókè ó láwọn nǹkan kan tó yẹ pé tá a bá ti dé kòríta yẹn báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ẹ fún wọn láwọn àmọ̀ràn yẹn. It's very simple. That is why I love Christianity. I was born Muslim but 1996 mo di Christian. The simplicity of the religion and ó fún ẹ láyè láti ronú tó bá ka àwọn nǹkan Ọlọ́run ní pé àwa ọkùnrin ni ambassador nílé wa. Ẹ̀yin ló fi sórí. So ṣọ́lọ́run ń ṣe jàgídíjàgan ni ṣọ́lọ́run ò ní sùúrù fún wa ni ṣọ́lọ́run ò lámójú kúrò ni. You don't understand téèyàn bá wo quality ti Ọlọ́run tí ọkùnrin bá jókòó tó bá ní image Ọlọ́run ni mí tó bá kàn tiẹ̀ rò tó bá wò pé quality wo lọ́lọ́run ní èèyàn máa ṣe kàwá ẹ̀yọ́ Ọlọ́run àdẹ́ tó padà dáríjì tó bá ní mo dé wò ó lámójú kúrò tó bá ti ṣe tán láti repent tí wọ́n bá wá gbé yẹn wá sínú ilé as head of the house ó máa ń le ṣùgbọ́n tí èèyàn bá wọṣọ ẹ̀ èèyàn á control ilé èèyàn á ṣe èèyàn á ní sùúrù tíyàwó bá fẹ́ pé gíníkan kò sí ìyàwó tó bá ń pariwo tó ń ṣe gìrìgìrì tó bá calm tó sọ̀rọ̀ tó bá ṣe wúrẹ́ ẹ̀ tó máa padà sí sorry rí. Àṣírí kan nìyẹn o. Nígbà mo ṣe fẹ́ ìyàwó mi kó máa gbọ́ nílé kí nǹkan tó ṣẹlẹ̀ máa ní I'm sorry ọjọ́ kan ní kí ló tiẹ̀ ṣẹlẹ̀ ìwọ òdí yóò mọ̀jú kó ṣáà máa sọ sorry lọ. Inú sorry tún máa ń pọ̀ jù. Sorry tún pọ̀ jù nìyẹn o sorry tún ti fẹ́ dìbínú. All wrong all right sorry. Ó dá má bínú. Let's move on. That is it. That is the secret. Let's move on. Yẹn lásán ó ti parí ó ti stop gbogbo nǹkan míì tó fẹ́ ṣẹlẹ̀ tóbìnrin yẹn gan bá dé ta téèyàn tó lówó ju ẹ lọ gan bá sọ̀rọ̀ tó bá fẹ́ ṣojú kòkòrò tó bá rántí ìgbé ayé tẹ́ ẹ jọ ń gbé. I think twice. Torí kò síbi tó ti dà kò dẹ̀ síbi tó jò ti kí ń rọ̀. That's it. So nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Àwọn tó máa wá ń lu ìyàwó wọn kọ. Àyẹn ò dáa. Ẹ̀yin náà fọwọ́ sí. Àyẹn ò dáa rárá. Mo sorry with due respect. Kí lèèyàn fẹ́ lu ìyàwó ẹ̀ fún? Wọ́n ní ìyàwó ẹ̀. You are in partner in progress. Kò ń ṣe ọmọ tó bí. Even ọmọ tó bí gan téèyàn bá fẹ́ bọ́mọ wé débi kó tó débi lúlù ó ní àwọn steps téèyàn máa kọ́kọ́ take kó tó wá di pé tó bá kò fẹ́ á gbọ́ àwọn ọmọ mi mọ̀ àwọn ọmọ mi ìmí ẹ̀kún bẹ́ẹ̀ kan mo nà rí bẹ́ẹ̀ méjì but wọ́n ń tọrọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run kí irú avenue yẹn wá tí màá fi padà nà wọ́n. Ọ̀run kan gain admission ṣe wà ní ó ṣe parí 100 level ni very brilliant lady
nígbà tó wà ní SS2 àbí kinní kan bọ̀bọ́ kan kọ test kinní kan ìyá ìwà package ẹ̀ wọ́n ṣáà rí pé ọkùnrin kan bá sọ̀rọ̀ so anything nígbà tó wá wọlé ọjọ́ yẹn tí mo nà mo nà bí ọkùnrin ni mo nà bẹ́ẹ̀ ìyá ìgbọ̀n ojú ẹ̀yàn látijọ́ yẹn kò pray kó tún experience nǹkan tó ṣẹlẹ̀ rí. ìyẹn ni pé spare the rod and spoil the child. so o ní láti nà ìyàwó ẹ̀ now there are so many ways tẹ́lẹ̀ fi dìpẹ̀ lára yín good àwọn obìnrin kan náà wà tó yẹ pé wọ́n ní skọ́nskọ́n lórí tọ́lọ́ bá ti wá kádàrá ẹ̀ pé skọ́nskọ́n yẹn náà ló gbé wálé ìwọ náà ti mọ̀ pé skọ́nskọ́n ló gbé tẹ́lẹ̀ kì í ṣe the solution. ẹ wá mú àwọn obìnrin kan tó ní skọ́nskọ́n lórí jù ní gbòòrò wọ́n máa ń respect ọkọ wọn tọkọ wọn bá ní kọ́kọ́rọ́ wọn lọ́wọ́. so kọ́kọ́rọ́ yẹn ni kí ọkùnrin gbìyànjú àti ṣiṣẹ́ fún. tó bá ti wá díẹ̀ kò ní issue tó yẹ gbogbo wẹrẹ ẹ tó my dear yẹn wò ní pé lẹ́ẹ̀kejì máa gbọ́ nǹkan tó sọ. so ẹni tí ò bá ní kó tọrọ lọ́wọ́ Ọlọ́run rí ọ̀fẹ́ náà ni àwa náà kù síbi tá a kù sí bẹ́ẹ̀ ni wá ṣe dùn tó yìí ṣùgbọ́n tí wọ́n bá kàn ní àwọn basic principle of the life mo rò pé. àti ẹ̀kú síbì kan torí fine boy ní bọ̀dá wá lé ìyàwó obìnrin á máa lé yín bẹ́ẹ̀ lé wọn wá lé yín bọ́ọ̀lù láti gan ṣe ń kó òkú torí àwọn ibi tẹ́ ẹ̀kú sí yẹn èmi àmọ́ àtúmọ̀ ń bọ̀ níbi tẹ́ ẹ̀kú sí yẹn. tí bá ní kí n béèrè lọ́wọ́ yín àwọn ọba tí wọ́n wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè ṣé lè dárúkọ ọba mẹ́wàá fún wa tẹ́ ẹ mọ̀ dáadáa àti mi sọ pé orúkọ àwọn ọba yẹn o táìtù àwọn ọba yẹn láti àwọn ìlú kọ̀ọ̀kan ṣàlérí mẹ́wàá. máa try. ó yẹ ẹjẹ àgbìyànjú ẹ. Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Aláké Ẹ̀gbá. Aláké Ẹ̀gbá. Òṣìmáwé of Oǹdó. Òṣìmáwé Oǹdó. Olúkàrẹ́ of Ìkàrẹ́. Ó di 4. Ọ̀ọ̀ni of Ifẹ̀. Ó di 5. Ọlọ́gbàgì ti ìlú Ọ̀gbàgì. Ó di 6. Onírùn ti ìlú Ìrùn. Ó di 2. Ògògà ti ìlú Ìkẹrẹ́. Ó di 8. Déjì ti ìlú Àkúrẹ́. Ó di 9. Olúbàdàn ti ìlú Ìbàdàn. Wonderful. Ẹ pàtẹ́wọ́ for the bad guy. Ẹlòmíì tán bá máa bí pé ìlú wo ló ti wá ó fẹ́ lè má mọ̀ I just know that they gave birth to me in Lagos. I'm from Lagos. Àmọ́ kí ìtàn kí àṣà àti ìṣe wa kó má parẹ́ òun náà ni Bọ́láńlé wà fún lórí ètò yìí. Ọmọọba Wálé Sànúsí ṣì wà ń kalẹ̀ pẹ̀lú wa àmọ́ bí tá a ti dánu dúró yẹn náà ni màá ti mú pé báwo lẹ ṣe ń ṣe é how do you cope torí mo mọ̀ pé bẹ́ẹ̀ pé wọ́n ń pè yín. Well látilẹ̀ ni mo ti ní relationship pẹ̀lú obìnrin because èmi nìkan lọkùnrin tí ìyá mi bí àwọn siblings mi tó kù 2 lókè 2 ní ìsàlẹ̀ they are ladies so ti jẹ́ kí n ní àwọn obìnrin náà ló máa ń jọ̀rẹ́ mi ṣé you understand mo láwọn ọ̀rẹ́ obìnrin tó pọ̀ gan not dating àwọn ọ̀rẹ́ kájọ sọ̀rọ̀ yes not dating so ìgbà tí mo dẹ̀ ń date náà tí mi ti marry is always one after the other. Mo lè léyàn tí mo ń bá sọ̀rọ̀ kò pógún but ẹnìkan náà ni because life dàbí process fẹ́mi ni. Àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan wá ní irọ́ ló ń pa bí mo ṣe wà yìí kì í ṣe pé bóyá mo fi dẹ́nu Ọlọ́run rí mi ò experience pé bóyá ẹ tiẹ̀ lọ party ẹ wá need àwọn girls wọ́n kàn lọ kó wọn wá mi ì ṣe rí láyé mi. So a gbọ́dọ̀ ní chemistry kí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wa. So fans máa wá a máa jọ ṣeré because fans yẹn náà lè lé wọn sẹ́yìn àwọn náà ló máa promote yín àwọn náà ló máa help yín àwọn náà lè máa dé bá àwọn náà ló máa polongo yín níwọ̀nba báwa tí ẹ̀ ṣe jẹ́ star tó yìí pọ̀ wọ́n bá bíntín tí mo ní yẹn àwọn fans náà ló ṣe. Èmi agbára kọ́ ni acting agbára kọ́ ni pé yàn popular tó yẹ pé popularity ni ó yẹ kí irú àwọn wọ̀nyí ká ti super star ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run ni torí pé kì í ṣàná láti ń bọ̀ a dẹ̀ ti l'opportunity náà láti ṣàwọn iṣẹ́ tó lè èèyàn míì gan ò ṣe 10% ẹ̀ tọ́lọ́run fi gbàdúrà ẹ̀ ṣùgbọ́n wọn gbàdúrà tọ́lọ́run gbà lọ́dọ̀ tèmi náà mo ti dúpẹ́ torí pé tí n bá tún wẹ̀yìn náà màá tún ráwọn tá a jọ bẹ̀rẹ̀ míì náà tí wọ́n tó mi lé ni o so èèyàn kàn need láti manage wọn náà ni ìyàwó mi náà journalist ni ok màá sọ nǹkan kan fún yín lẹ́nìí nílé wa bọ̀bọ́ kan ọ̀rẹ́ ìyàwó mi ni bí editor bí ẹgbẹ́ ẹ̀ náà ni so ó máa ń wálé wa tó máa ti wá park a máa báyàwó mi rojọ́ lẹ́nu gate màá kàn kọjá màá kàn lọ ní tèmi wọ́n lè rojọ́ like 20 minutes á lọ ó lọ́jọ́ kan máa ń kan tó àwọn ajúlẹ̀ wa tó lọ church ni wà lékè ló ṣẹlẹ̀ bọ́bọ́ yìí kíni ọ̀rẹ́ ẹ̀ ni èmi náà lọ́rẹ̀ẹ́ so there's a difference between
pé female friend èèyàn ẹjọ́ lọ́rọ̀ àìmọ́ àwọn tí mo rí ń bí lẹ́ni tẹ́lábẹ̀ lọ́wọ́ ẹni tó wà ń tà ó máa sọ almost gbogbo àwọn tí mo pàdé ń bí lẹ́ni ó máa sọ reception tàjọ ní láàrin ara wa so that is me ṣé you understand so èèyàn lè lé fans èèyàn kàn máa lọ́pọlọ ẹ̀ náà ni mo lọ mọ university mo ní secondary okay the last one mo ṣì nìkan náà ní nursery so èèyàn wá ní mọ nǹkan tó ń ṣe. èèyàn gbọ́dọ̀ mọ̀ kí wàá lè rògbà yín lórí ọ̀rọ̀ all men cheat ṣé gbogbo ọkùnrin ló máa ń yán àlè ló máa ń lójú méjì ojú mẹ́ta ojú mẹ́rin. ṣe rí ìyẹn Ọlọ́run nìkan ló ní déédé. ẹ fọlọ́run lẹ̀ ẹ̀yin èèyàn mọ̀ ń pa ẹ̀. ṣe rí nǹkan tí mò ń try láti sọ mi Ọlọ́run ní ká má ṣe ṣèdájọ́ anybody kó má bàa dá wa lẹ́jọ́ so and I will not sọ pé torí tèmi bóyá mi ń ṣe nǹkan kan kí n wá ní gbogbo ọkùnrin ò kí ń ṣe àbí bóyá mò ń ṣe nǹkan kan kí n wá ní gbogbo ọkùnrin ló ń ṣe ẹ understand so that ọ̀rọ̀ pé all men cheat ó máa mi sọ pé mi o kẹ̀má rò pé bóyá mo fẹ́ yọra mi láàrin èrò ẹ wà láàrin wọn but ó máa lọ́kùnrin náà tí ò ní cheat ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ ó dẹ̀ máa lóbìnrin tí ò ní cheat. ok ó máa ní tí mo sọ ó máa wà mi sọ pé mi ò kẹ má sọ pé bóyá mo pọ́nra mi léjù but ó máa wà ọkùnrin tí ò ní cheat tó yẹ pé látijọ́ tó ti marry tó ti fẹ́ ìyàwó ẹ̀ sílé kò cheat on ìyàwó ẹ̀ wọ́n wà obìnrin náà dẹ̀ wà. torí ìsìn tó tiẹ̀ ti ń tọ́ka sí married woman pé kí ni wọ́n wá ń ta kí ni gbogbo àwọn obìnrin tó ti wà nílé ọkọ kí lè wá ń ta. ó wà kò sí ó wà èèyàn míì pé bóyá ó jẹ́ born again o corporate born again wà o. Corporate born again inside world dé tún wà. máa wé gbogbo ẹ̀. May the peace of the Lord be with you. ẹ bá pàdé ẹ̀ ní. lójú ọ̀gbagadè àyà yín ajá ẹ máa skẹ́dẹ̀ mi. ẹ jẹ́ ká padà sórí Wálé Sanusi production iṣẹ́ mélòó ló ti jáde láti ibẹ̀ èwo ló bójú owó èwo lẹ rérè èwo ni ẹ fẹ́ lè sọ pé Ọlọ́run kí ló dé tí mo ṣe. well nǹkan tí màá kàn sọ mi ì ní sọ̀rọ̀ jù lórí yẹn because tí màá ní kí n sọ yẹn màá ṣe àwọn èèyàn but nǹkan tí màá kàn sọ ni pé Ọlọ́run kàn ṣàánú wa Ọlọ́run wà magnanimous enough láti ṣàánú wa láti ṣàánú rú àwa yìí kí n tún sọ ló jẹ́ kí YouTube wà ń ta. ẹ jẹ́ àwọ̀. ẹ̀ẹ̀mejì ló yẹ kí n ti fi ra mọ́tò tí màá wò pé owó ìjẹ́ ra káà tágbé mo ra káà ń gbà yẹn bóyá màá ti máa gun mọ́tò tí màá máa lò average àtọ́ mọ́tò 15 million 10 million sí tí màá kàn wé ok ẹ̀rà káà wó jẹ́ ń ṣe fíìmù ìjà rẹ̀ tí bá ṣe fíìmù tí bá rówó bẹ̀ máa ra káà tí ò wá sí mọ̀ṣẹ́ tó di pé a ní control tá a fi lè control iṣẹ́ wa mo ṣe ń sọ̀rọ̀ first movie mi tí mo ṣe ní 2008 ni mo shoot ẹ̀ ó jáde ní 2009 ẹni tó market ẹ̀mí ní dárúkọ ẹ̀ but dè ní ó ṣe ń jẹ mí 250k. láti 2009 tàbá máa wo 2009 sísìn bíi 14-15 years nìyẹn. oye tó dẹ̀ rà oye tó rà bí ẹgbẹ́lẹ́ pé mo ta àti lọ́ọ̀sì ni nínú àti lọ́ọ̀sì yẹn ó tún ń jẹ mí ní 250 dè ní. di èní. clearly ṣebí YouTube láwà nígbà tí mo sọ ẹ pé mi dárúkọ ẹ kó challenge mi bí a mo parọ́ mọ́ ṣé you understand mi ní dárúkọ ẹ kí n má fi demerit ẹ so lẹ́yìn ìgbà yẹn náà a tún ti struggle mo ti ṣiṣẹ́ mo ti ṣe at least ma ti ṣe tó 8 movies. mẹ́jọ tó yanyan. yes tó jẹ́ tèmi so mo ti ṣe kan rí tó yẹ pé mi wo wọ́n sí ń bẹ̀ tó yẹ pé ìyẹn ló tẹ̀ máa ń dùn mí dè ní because ó funny okay mo ti wà lábẹ́kúta ńgbà mo ti lọ ná mọ́tò lókè léwó mo kàn délé lóru mọ́jú ni mo ní script yìí Adùnmádẹ́kẹ́ yìí ṣé màá wá fílẹ̀ ní ó jẹ́ lọ ṣàdùnmádẹ́kẹ́ jọ Fẹ́tí Àbálógun ló play lead ń bẹ̀ àìmọye àwọn èèyàn tó wà ń bẹ̀ mi ìwo wọ́n sìn ó bàjẹ́ lọ́wọ́ editor wọ́n ní edra kan copy ẹ̀ sí jábọ́ dèní mi ìwo wọ́n sìn ṣé yẹn ni kí n sọ ni so ojú ti rí ṣùgbọ́n a dúpẹ́ because now assurance ti wà pé tó bá ṣiṣẹ́ o lè monitor ẹ̀ fún ara ẹ tó bá lè jù tẹ́nìkan bá tún ṣe wèrè o lè ṣe YouTube ẹ tọ́lọ́run bá ti ṣe tó ti bá ti monitor tó ti wà monetize o ti mọ bí kíní ẹ̀ ṣe ń wọlé so it's latest effort mi ó wà ní YouTube ń sìn
Òkìkí Premium TV ló ṣagbátẹrù ẹ̀. Wọ́n pè ní Ẹ̀jẹ̀ Pẹ́pẹ́yẹ, very interesting movie. Ẹ̀jẹ̀ Pẹ́pẹ́yẹ. Bí a month ago ló ti wà on YouTube. Ó dẹ̀ ṣe dáadáa níwọ̀n bàtà rẹ̀, ó dẹ̀ ṣe dáadáa, very very lovely story. Ẹ kọ fún mi ní figure, èló ló pọ̀ jù tẹ́ ti fi ṣe movie? Ẹ fún mi figure. 5 million naira. 5 million naira. Torí àwọn èèyàn máa ní kí ni àwọn movie YouTube yẹn 1 million ló ń lò 500,000 ló ń lò. 5 million. 5 million tó. Ẹ̀yin yẹn wá lórí ètò Oyinmomo ọmọọba Wálé Sànúsí la gbà lálejò lénìí. Àmọ́ ẹ ti sọ pé management student nìyí tẹ́lẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀. Tó bá wá jẹ́ pé ẹ ṣe tíátà rárá kí lè bá máa ṣe? Chartered accountant. Chartered accountant. Because I'm very good on calculation. Very good, very good. So that is why nígbà tí mo embrace nǹkan tí mo fi sọ pé story mi yàtọ̀ ní iṣẹ́ wa. Àwọn tó wà lẹ́yìn kámẹ́rà ń sìn wọ́n mọ̀ tọmọ bá dé tó lóun fẹ́ kọ́ṣẹ́ tíátà tí ò ní station dáadáa, ìwọ ló kọ́ DOP, ìwọ ló kọ́ set, ìwọ ló ṣe gbá, ìwọ ló ṣàwo, ìwọ ló kọ́ PM, ìwọ ló kọ́ continuity. Tó bá ti ń kọ́ tó ti ń dàgbà sí, tó bá ti fit láti play role. But ro èmi sìn, èmi kọ́ at over 10 years on my own. Táyàn tí mo mi as actor kí n tó embrace production management. Mo tún wá ń ṣe production manager. Now today, I'm an actor, I'm a production manager, but ó ti retire. Mo ti retire and production manager. PM, àwọn ọmọ yín ti take over. Production coordinator ni mi ń sìn. Because of the strength and all that. So I'm a script writer. So téèyàn bá management yẹn, elementary background management tèmi ti ní school. Nígbà tèmi fẹ́ embrace production management kò jẹ́ nǹkan kan fún mi. Mo kàn wo 1 or 2 things ni and kọ́lọ́hún ṣọ́ wa àti manage iṣẹ́ to Prime Video. Àti àìmọye ní YouTube, àìmọye àti manage iṣẹ́ tó gba nomination AMVC. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tá a bá mọ̀ náà gbogbo àwọn iṣẹ́ ìṣẹ́gun of recent maybe 2 years ago dé sálẹ̀ dé lọ díẹ̀ bí 5 years tó jẹ́ iṣẹ́ ńláńlá lágbára Ọlọ́run lágbára èèyàn èmi náà ni mo manage wọn. So èèyàn dẹ̀ gbọ́dọ̀ manage irú Ṣẹ́gun Ògúngbè. Pẹ̀lú bó ṣe ń ṣe dáadáa tó tún. So mo kàn wò pé I'm an actor need to embrace management, so let me push up more than ṣọmọdé mọ́. So nǹkan tí mo ń try láti sọ náà ni pé easy when you have the background. Torí pé èmi máa ń sọ ọjọ́ kan mo give testimony ní church mi, mo ní mi lọ school tó pọ̀ ṣùgbọ́n wọn bá ti mo kà mo mọ̀. Ẹ mọ̀ ó yé yín. Yéké. Mo tún ṣe what is mo lọ airline, mo ṣe àwọn courses àwọn tó ń ticketing kìnìkan mo pass dáadáa ń bẹ̀. So anything calculation related ó máa ń dàbí oúnjẹ fún mi ni. Ṣé ẹ wá wò pé gẹ́gẹ́ bí iṣẹ́ yìí ò ṣe ní retirement ẹ lè retire sí di accounting? Mo lè má, because nǹkan tó ti dùn láwọn feed yẹn ni pé bó ṣe ń gúrò lọ ní age kò ti jẹ́ irú ká ní pé mo ti di chartered accountant bí 15 or 20 years ago. Ṣàǹpé sì máa ti wà ń fẹ́ lò. She understand. So ìgbà tí màá wà ní retirement age ọbẹ̀ á ti wá màá ti ṣiṣẹ́ lọ tó máa ṣiṣẹ́ lọ sí consultation máa dẹ̀ máa gbowó. But nígbà tí mi ì dẹ̀ ṣe yẹn tí ò sí nǹkan tí mo fẹ́ consult, nǹkan tó wà important ń sìn ni pé kí n wá capital, kí n invest, kí n ṣe business. Ó wù mí kí n jẹ́ hòtẹ́líà. Kó hòtẹ́ẹ̀lì yẹn fáyìn gan-an, kí bá a wà ń bẹ̀, everything kó wá dọ̀wọ́ ọ̀rọ̀lẹ́ kí bàbá ra wa gbádà àbí kó wọ jàlámíà. Ẹ fún mi lẹ́jà tútù. Kó dẹ̀ ọ̀rọ̀ àgbégò kan sí lẹ́gbẹ̀ẹ́ kó dẹ̀ máa wo nǹkan tó ń lọ. Ìwọ lọ ṣe yẹn, ìwọ lọ ṣe gbá. Ó dẹ̀ ṣe wo nǹkan tó ń lọ náà káwọn nǹkan tó ń lọ náà máa wo òun náà. So nǹkan tó wù mí nìyẹn, mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ṣe fún mi. Àmín àmín àmín. Mo bá yín gbàdúrà, mo bá yín ṣàmì sí. Tó ẹ̀yin wá lórí ètò Oyinmomo níbi tí a máa rí mọ òun lélẹ̀ àti nǹkankan máa yẹn àti nǹkankan àmọ́ àti fi full stop sí. Ọmọọba Wálé Sànúsí làgbà lálejò lénìí, mo dẹ̀ lérò wípé níwọ̀n díẹ̀ tán fún wa pàápàá jùlọ ní advice àmọ̀ràn tán fún àwa ọkùnrin nípa bá ṣe máa tó ilé. Mo mọ̀ wípé tẹ́ bá tún fẹ́ gbọ́ yékéyéké ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára wọn, ẹ lè sọ fún wọn pé èmi náà nírú ìpèníjà báyìí o kí lẹ lè gbà mí nímọ̀ràn torí tá bá ní àbèrè. Ẹ má bínú lóòtú, mo fẹ́ hàdí nǹkankan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń wò mí, most especially ẹ̀yin tẹ́ ní YouTube channel àbí tẹ́ ní kinní, kò mí pé àwọn kan tẹ́ ẹ mọ̀ nìkan lẹ lè sponsor content wọn.
àìmọye àwọn èèyàn tó wà ní industry tó ní good content bẹ́ẹ̀ bóyá wọ́n lórúkọ tí wọ́n bá fún yín bóyá wọ́n pè yín ni bóyá wọ́n ṣàtì yín ni bóyá wọ́n ṣe kinní kan ni ẹ fún wọn ní second thought. Fúnkẹ́ Akíndélé Jennifer kì í ṣe jọ́ tó bẹ̀rẹ̀ fíìmù ló ṣe Jennifer àìmọye Jennifer tó sì wà ní industry tí wọ́n ní talent tí wọ́n ní nǹkan tí wọ́n lè ṣe tí wọ́n dẹ̀ rí tí wọ́n dẹ̀ mọ̀yàn tí wọ́n clinch tí wọ́n lobby tí wọ́n ṣe eye service but tí wọ́n good tí wọ́n lè fún yín ìyẹn ni mo fi ń fẹ́ kàn dúpẹ́ lọ́wọ́ Òkìkí Premium TV because Òkìkí used to be the first marketer tó wo side mi láti jọ́ tí mo ti wà ní industry tó ní bring the script tó lè kọ́ okay I will sponsor it. Ṣé you understand? Tí gbogbo mo dẹ̀ ti bá àwọn marketer mi sọ̀rọ̀ for 2 years tí ò dá mi lóhùn mo ti bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ 1 year tí ò dá mi lóhùn pé àwọn ìṣọ̀dún Adélékọ́lá but tí gbogbo èèyàn bá ní second thought bẹ́ẹ̀ everybody máa wà okay. Ó máa kárí ilé. Níbi tí a máa fi há sí ni everybody máa wà okay àmọ́ kí everybody náà lè wà okay tí wọ́n bá ṣe tèmi náà bá ṣe opportunity náà la fi ń lo ilé ayé olóyìnbó á ní opportunity comes but once rárá opportunity máa ń wá láìmọye ìgbà àmọ́ tá a bá mọ̀ lò tá a bá dá mọ̀ ni. Kọ́lọ́run kó help wa láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ń ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní ká gbélé ìfún yín o pé àǹtí ló máa mọ̀ tún mọ̀ ẹ̀ tẹ́ bá délé o pé kẹ́ má bínú pó kéré. Èmi náà mọ̀ tún mọ̀ ẹ̀. Ẹ̀yin tẹ́ ti ẹ̀ gbìyàn tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ ru àmàlà tó fẹ́lẹ́. Aláṣẹ Oyinmomo AK Media aláṣẹ AK Media àti gbogbo crew Oyinmomo àti gbogbo management ẹ ṣé mo dúpẹ́ o a máa rí yín bá o Oyinmomo lè tó ètò Oyinmomo o thank you so much. Thank you very much. Ó kàn máa jẹ́ pé ṣe ni girlfriend. Mi mọ̀. Wọ́n láwọn ọmọ it is better to be safe than sorry wọ́n láwọn ọmọ so in case if you are the wọ́n láwọn ọmọ láwọn ọmọ. Mi ò dáhùn. Ẹ dáhùn ẹ̀yin ẹ̀ mọ̀ ẹ̀yin kẹ̀ ló bọ̀dá wa lè sọ tòótọ́ ẹ̀yin girlfriend. Mi ní girlfriend. Ẹni. Mo lọ àwọn ọ̀rẹ́ obìnrin tájọ máa ń sọ̀rọ̀. Irú kọ̀ńténà wo lẹ like? Irú tiyín. Irú kọ̀ńténà tèmi báyìí. Ìkéde pàtàkì tí ẹ kò sanwó fún mọ́mí ń bẹ lé. Ẹ̀yẹ wọn lérí ètò Oyinmomo níbi tí a máa fi rọ́ sí tàbí níbi tí a máa fi kọ́ sí òun náà láwa yìí. Ẹ bá yẹ kí bọ̀dá wa lè pa mí torí. Ṣé mo pé ìbéèrè ọmọ ẹ̀ṣì tìyẹn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ tìyàn ni mo ṣe wá direct ó dẹ̀ jẹ́ ń bí yín ó jẹ́ ń bí yín ẹ̀yin ọkùnrin. Kó dáa lókè díẹ̀ kó dẹ̀ má bàjẹ́ sálẹ̀ very good. Very good wonderful. Àríjì báyìí lọ ẹ̀wò ẹ jẹ́ kí n máa lọlé ẹ jẹ́ ìṣíbọ̀dà wálé lẹ̀ kọ́ mọ́ bà kó bọ̀ mi lọ́wọ́ kó mọ̀ ní pé táwọn náà bá máa délé lábẹ́òkúta mọ́mí àti dẹrù wọn síta pé Èkó ni mo ti ẹ̀ ń gbé mi gbé lábẹ́òkúta. Ẹ gbé lábẹ́òkúta Èkó lẹ̀ ń gbé. Èkó mo ń gbé. Jẹ́jẹ́ dẹ̀ lọmọ Èkó ń lọ. Èkó ni èpò olúwa Èkó mo wà mi sí lábẹ́òkúta rẹ̀ má tó gbá lábẹ́òkúta mọ́ ẹ pè mí síṣẹ́ Èkó mo wà. Tọ́ ẹ jẹ́ ká fi há òun náà nìyẹn orúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ gẹ́gẹ́ bí a ṣe ti ṣe tèmi Ọlọ́run á fún wa lókun àtagbára láti tún gbé àlejò míì wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ní gbogbo ìgbà pé ẹgbẹ́ lágbájá wa ẹgbẹ́ tàmẹ̀dù wa ó pátá ti ráwọn olólùfẹ́ wa òun náà nìyẹn tẹ́ bá dẹ̀ ní ìbéèrè jù báyìí lọ ẹ lè kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára wọn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé ibi tí ò bá kàn ẹ́ má lọ bẹ̀ in tí wọn ò bá pè ẹ́ sí wọn ò fẹ́ kó mọ̀ ní má dà sí àyanjúràn òun ló pa Súlè níjọ́ kìíní àná àyanjúràn ò ní pa wá o God bless me God bless you God bless Lagos State God bless Nigeria ire o.